Àwọn oníranù, wọ́n ní ẹni tó bá sọ wípé òun fẹ́ dúró de sí etí odò, ẹni bá fẹ́ dúró sí etí odò àbí báwo ṣe ń sọ, wọ́n ló máa pẹ́ létí omi. Ẹni tó fẹ́ àti sùn akàn, wọ́n lẹ́ni tó bá fẹ́ àti sùn akàn pé ó máa pẹ́ lórí omi. Bẹ́ẹ̀ ni, àbí ló máa pẹ́ létí omi. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú, àwọn òwe yẹn ṣòro pa. Ṣùgbọ́n ẹni tó bá rí pa, ó júbà fáwọn àgbà pé àríbi ń pa. Bẹ́ẹ̀ ni o, wọ́n bá ní Kábíyèsí àti Naomi. Wọ́n ṣeré lọ sí Lekki Mansion. Ẹ mọ̀ pé àwọn onílé púpọ̀, àwọn onífàájì òun ní Kábíyèsí. Ṣàṣà ni wọ́n ní Kábíyèsí, ṣàṣà níbi tí ò ti nílé sí ní gbogbo Nàìjíríà yìí. Ẹ mọ̀ pé òun ni first monarch, Kábíyèsí of Yorùbá land. Ṣé ẹ rí pé bàbá yẹn fi pé bóyá ó kàn jẹ́ ọ̀jájá tù ni. Kábíyèsí èèyàn ńlá ni. Àwọn olórí tó wà láàfin tí Kábíyèsí lọ fọwọ́ fà, àwọn ló dàbí pé wọ́n rìn fín. Ìyẹn ṣe tán, ó ní Kábíyèsí, ó love Naomi ju òun lọ. Kí ló wà lára Naomi tó sí lára tòun? Kí ni Naomi ní ṣe tóun ò lè ṣe? Kí ni Naomi gbé sára tí ò sí lára? Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó wá ní Kábíyèsí, ó kó rẹ̀ sọ́hun. Kábíyèsí coward. Tó bá ti rí Naomi, ara ẹ̀ máa gbọ̀n. Tó bá ti rí Naomi, ó máa ṣe gbá, ó máa ṣàwo. Naomi ló ń control ẹ̀. Naomi ló ń ṣe gbá, Naomi ló ń ṣàwo. Torí ẹ̀ ló ṣe wo Kábíyèsí ṣiṣẹ́. Ó ṣàbù Kábíyèsí létí lẹ́tẹ̀ẹ́ni. Ó ní Kábíyèsí coward. Kábíyèsí dẹ̀ fojú ẹ̀ hàn mẹ́wàá. Ọ̀rọ̀ coward yẹn, ìyà jẹ pẹlẹbẹ sí lára. Kábíyèsí ní òkè coward pé wọ́n á fi hàn pé ṣé coward tó kù á jẹ ìyà ẹ̀. Ó dẹ̀ fi ìyà ẹ̀, ó dẹ̀ seize ibi tó ń gbé. Wọ́n gbé fẹ́lòmíì. Kábíyèsí lòun ò sanwó. Ṣèbí wọ́n fẹ́ tàràkà ni. Ọlá Kábíyèsí ló ń gùn wọ́n. Wọ́n jẹ́ ń ṣe gàlégàlégàlé. Ọlá Kábíyèsí, òun ló fi dàbí pé wọ́n ń jowú Naomi. Who are they? Wọ́n ní Naomi ń ṣe ọmọ nobody. Potential tó wà lára Naomi. Ṣẹ́yìn fẹ́ rí jí ni. Yẹ́ ẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ẹ̀rẹ̀ tó ẹ̀yìn Naomi fi jù yín lọ fíofío. Ó jù yín lọ fíofío. Wọ́n ní Naomi husband snatcher. Naomi kíní kan, ó ní nǹkan tó wà lára Naomi tí ò sí lára tòun. Kí ni Kábíyèsí rí lára ẹ̀? Nǹkan tí Kábíyèsí rí lára Naomi. Oh my God. Ó kọjá bẹ́ẹ̀. Ó rí ayé àtọ̀run lára Naomi. Kí lẹ̀yin fẹ́ fi ara yín wé Naomi? Wọ́n lẹ́ni tó bá sọ pé òun fẹ́ retí àti sùn akàn, wọ́n ló máa pẹ́ lójú omi. Ó máa pẹ́ létí odò. Yes. Ẹ̀yin ẹ fẹ́ fi ara yín wé. Ẹ má fi ikú wé ọ̀run ni. Àbí ẹ fẹ́ fi ọ̀run wé ikú. Àbí báwo ṣe ń sọ? Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ ká ṣi òwe pa. A máa rí mi pa. A dẹ̀ ní ṣe pa. Bẹ́ẹ̀ ni, torí ọmọ Yorùbá gidi ni wá. Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín o. Ẹ̀yin tẹ́ ń lépa Naomi. Ẹ̀yin tẹ́ ń lépa ọmọ Ọlọ́run. Ẹ̀yin ojú Olódùmarè. Bíbélì sọ ẹ má ṣe, ó ní touch not my anointed, do my prophet no harm. Ṣé ẹ̀rí yẹn gbọ́ ni? Bẹ́ẹ̀ tí ẹ̀rí ìwé yẹn ẹ̀ka Bíbélì. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́, kẹ́ máa gbọ́ báyìí wípé ẹni àmì òróró Ọlọ́run, ó ní kẹ́ má ṣe fọwọ́ kàn. Touch not my anointed, ẹni tọ́nà ti anoint. I do my prophet no harm. Ẹni bá try ẹ̀. Tó bá mo ṣe ní kẹ́ bẹ̀rù Ọlọ́run, kí gbogbo wa ká túbọ̀ bẹ̀rù Ọlọ́run. Wọ́n ní kẹ́ bẹ̀rù Ọlọ́run o. Naomi bó ṣe wà yẹn, ẹ má fọwọ́ pa idà ọba lójú. Toró dàbí idà. Tẹ́ bá fọwọ́ pa idà Naomi lójú, máa gé yín, máa cut yín. Naomi kò ṣe kù gẹ̀rẹ̀ lọ gbá.
ẹ wo gbogbo ṣé ẹ̀rù ò tiẹ̀ bà yín ni? Ẹ̀yin ò mọ̀ pé ẹ sọ pé Naomi ṣoògùn, Naomi ṣoògùn. Ogun tí Naomi tó ń ṣe ó yé. Tẹ́ ẹ bá mọ̀, ẹ̀mí mímọ́ lòògùn tí Naomi ṣe. Ẹ̀mí mímọ́, Ọlọ́run mẹ́ta lọ́kan ni Naomi ń sìn. Ṣé irú Ọlọ́run wo lẹ̀yin sìn? Ọlọ́run ẹyọ kan, Ọlọ́run tiyín, Ọlọ́run ẹyọ kan. Èkejì ńkọ́, ẹ̀kẹta. Gbogbo ẹ̀kẹdẹ̀rẹ́ kò sí ìtò wọ̀tù ìtí Naomi ń sìn. Ẹ jáwọ́ nú àpọ̀n tí ó yọ̀, kẹ́ dá omi lákaná. Kí ló dé tẹ̀ ń ṣe yan bí ọkà? Ẹ fi Naomi lọ́rùn sílẹ̀ o. Ẹ jẹ́ kó gbádùn ọkọ ẹ̀ o. Ẹ jẹ́ kó gbádùn ọkọ ẹ̀. Torí òun ìyàwó Ọọ̀ni original. Wọ́n fojú sọ, wọ́n fi gbogbo ẹ̀ sọ, ẹni rán pé àfi kó fọkọ sí nílẹ̀. Ẹ̀yin náà ẹ má máa jẹ̀jẹ̀ ìbí náà. Ẹ̀yin náà mọ̀ pé ìjà ìbí lẹ̀ ń jà. Báwo lẹ ṣe máa sọ pé Naomi ọkọ ẹ pé kábíyèsí lọkọ ẹ? Ṣó tiẹ̀ tó ti Ebo ni? A ní ọkọ mi ìgbà tó ṣe bẹ́ẹ̀ dé ńgbà yẹn, ìwà ojú gbà mí tì. Ló ń sọ mẹ́sàn-án mẹ́wàá. Kábíyèsí ní dìde kó má kúnlẹ̀ kó má ṣe. Ó ní kó tí o, ẹ jẹ́ kí n wà báyìí. Mo láìkẹ́ bẹ́ẹ̀. Ọkọ òun, eléwé rí òun, oníkiní òun, kiní kan má jà sọ́lá. Àbí báwo náà ṣe ń sọ, ó ṣàn fọ́ọ̀mù gbogbo àwọn oríkì yẹn. Ó ń fọ́ọ̀mù ẹ̀ sí kábíyèsí. Ó ń fọ́ọ̀mù ẹ̀ sí lórí. Mo ní ẹdúkàdí sùn. Kí èèyàn kan wà kó máa fúlà rẹ̀. Ọkàn. Ṣé ìwọ tó jẹ́ pé wọ́n lé láàfin? Wọ́n lé láàfin, olóòlọ. Ọkọ lé ẹ lé, ọkọ tó ń sọ pé ọkọ ẹ̀, ó lé ẹ lé. Olóòní kúrò ní ààfin. Ó ní láyé, ó ní kó máa lọ. Ó ní láyé pò lọ. Ó mọ̀ pé ẹni tí obìnrin lè control, òun ni ẹni tọkùnrin nífẹ̀ẹ́. Ọkùnrin ò nífẹ̀ẹ́, ìwọ ló fẹ́ control ẹ̀. Òun wá wàhálà. Òun wá iná kànga. Torí ó máa rọ̀fù ẹ̀ ni. Ó máa gbù ẹ́ lógològò. Ìwọ ń sọ pé olórí òun, ọkọ òun, kìíní kan. Ó ṣàkí àwọn oríkì rádaràda yẹn díẹ̀díẹ̀. Ó ṣàkí oríṣiríṣi. Ṣé ìyẹn tu kábíyèsí ni? Kò tún yẹ kankan lára kábíyèsí. Torí kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Ìwọ fẹ́ wá control. Ṣórí Naomi, tó bá ní Naomi ń control kábíyèsí, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Of which kábíyèsí Naomi ò tiẹ̀ lẹ́mìí láti sọ pé òun fẹ́ control kábíyèsí. Ìwọ̀nba bó ṣe ní bí ìfẹ́, ṣé mo ní pé ìfẹ́ máa ń dùn gan. Kò sí tó ìfẹ́ bá ti wọ̀. Kì í ṣe àwọn ìfẹ́ kátàfìtì tẹ máa ń ṣe fún kábíyèsí o. Tẹ máa ń ṣe oríṣiríṣi, tẹ máa ń ṣe òtúmọ̀pọ̀ fún kábíyèsí lóríṣiríṣi ọ̀nà. Kì í ṣe irú ẹni ìfẹ́ tí Naomi fẹ́. Natural love from above. Òun ni Ọlọ́run fún, òun ni kábíyèsí ní sí Naomi. So gbogbo nǹkan tí Naomi bá dẹ̀ need ní àsìkò yẹn, kò sí nǹkan tó máa ṣe tí kábíyèsí kò ní gbà fún. Torí pé ó nífẹ̀ẹ́. Ó dẹ̀ lè sọ pé kábíyèsí mo ní ìdí kan bá kábíyèsí máa fún. Mo ní eléyìí, mo ní kábíyèsí dẹ̀ máa fún. Naomi kẹ̀dẹ̀rẹ́, kábíyèsí ti wò dáadáa, ó ti watch ẹ̀ dáadáa, ó ti test ẹ̀ dáadáa, ó ti mọ̀ pé perfect finish ni Naomi. Kò síbẹ̀ ṣe lè sọ pé Naomi ṣe kíní. Kò kọjá ayé ẹ̀ níbi tí kábíyèsí wà. So torí ẹ̀ tí kábíyèsí tẹ́lẹ̀ náà bá sọ pé nǹkan báyìí lòun fẹ́, kábíyèsí máa fi tọ̀wọ̀tọ̀wọ̀, ó máa fi ṣe fún. Torí ẹ̀yin ijó Olódùmarè ni. Èwa ń sọ pé Naomi ṣe kíní, Naomi ṣe gbá, Naomi ṣàwo, ó ń fìfẹ́ ṣe kíní. Naomi ló ń lọ ọkọ, yé sọ bẹ́ẹ̀ mọ̀. Tẹ́wá tiẹ̀ sọ pé ọkọ mi. Ashley gan tí ẹ ní mo tiẹ̀ bá o. Ọkọ ẹbí báwo was no husband snatcher. Ó fi ilé ọkọ ẹ lẹ̀. Abọ́mọ̀ ipò ti bímọ kó tó wá sọ́dọ̀ kábíyèsí. Ṣé kábíyèsí ló bímọ yẹn fún? Ẹlẹ́ẹ̀kejì tó wá fi fọ́ọ̀sì lọ sọ pé ó lọ gbé ọmọ wá. Wọ́n ní àwọn alálẹ̀ rí jẹ́ ọmọ tó gbé wá fún kábíyèsí. Kí wá ní ọkọ, kí ni ìtumọ̀ ọkọ ẹ̀ tí kìíní? Ṣé ní gbogbo àwọn ìríra, gbogbo àwọn nǹkan ìrí tó ń ṣe níwájú kábíyèsí, tó ń ṣe fún kábíyèsí, gbogbo ẹ̀ jẹ́ ó wà irritating. Gbogbo tó kàn dùn ra ẹnu. Wọ́n ní ẹni tí Ọlọ́run ò dùnnú tó ń lá ṣúgà. Òun lọ rẹ̀. Ẹjọ́ ẹ̀yin èèyàn mọ́ lórí kábíyèsí ní kíní.
ó gbọ́ pé kábíyèsí àti Naomi wà ní Lekki Mansion ló bá lọ gbé oògùn ó lọ gbé ìkòkò oògùn wọ́n ló lọ gbé sí ẹnu ọ̀nà Naomi ní Lekki Mansion. Àwọn security wá rí ìkòkò oògùn wọ́n bá ń sọ fún Naomi pé madam nǹkan tó ṣẹlẹ̀ kan wà ní ẹnu ọ̀nà Lekki Mansion. Wọ́n wá débẹ̀ wọ́n ní Naomi ṣe rí ìkòkò oògùn yẹn pẹ̀lú pépà pẹ̀lú lẹ́tà nínú ìkòkò oògùn. Naomi wá rọra gbé ó nìkan ló tiẹ̀ gbé wọ́n ló fọwọ́ kan ó dẹ̀ fọwọ́ gbé kìíní wọ́n ní security ẹ̀rù bà security láti fọwọ́ kan wọ́n ní Naomi fọwọ́ ó yẹ wọ́n pé Naomi ò kí ń bẹ̀rù oògùn oògùn yẹn gan tó bá ti rí ẹni oògùn ìgbà oògùn mà òun nìkan ló máa fọ́ tútù tó máa lọ dáná sí ó dẹ̀ máa sún ná wọ́n ló mú lẹ́tà ó kà ó gbé ara rẹ̀ pé kó fọkọ òun sílẹ̀ Naomi fọkọ òun sílẹ̀ ọkọ òun ni o kó fi ilẹ̀ kókó ní Naomi kan ọ̀rẹ́ rìn allegedly bí a ṣe gbọ́ pé Naomi láti fi hàn kábíyèsí ní kó mẹ́sẹ̀jì ẹ̀ kó fi ọ̀rọ̀ gba orí ẹ̀ kó lè mọ̀ pé kékeré kọ́ labẹ́rẹ́ kéré kò ṣe é mímì kó wá bí wọ́ sí kó wá bí tàdà nù. Naomi wá bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà orí burúkú lè fún un pé ìgbà yẹn ti kọjá tóun máa panic fún yín tóun máa sọ kí lè ṣe pé bóyá òun panic òun kàn fẹ́ kí peace reign bẹ́ẹ̀ tó jà yìí pé ẹ fẹ́ peace òun á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe pọ́nbélé fún yín kẹ́yìn náà lè mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe kò wọ́ ọ̀tẹ̀ òun dẹ̀ máa fèsì. wọ́n ní Naomi máa sọ pé ẹ má fi oògùn threaten òun torí ó máa domi ni àfi tóun bá ti fojú rí báyìí ó máa domi pàápàá jùlọ tóun bá rí àwọn áńgẹ́lì ti bàjẹ́ àwọn ogun ọ̀run ti scatter wọ́n ti jóná wọn fire back to sender òun ní gbogbo nǹkan tẹ́ ẹ ṣe a ní kẹ́ yé dára yín láàmú mọ́ kábíyèsí ti sọ pé gbogbo ogun tẹ́ ẹ ṣe ẹ̀kan dára yín láàmú kò sí ìkọ̀kọ̀ tó jẹ́ Naomi ti bàjẹ́ ẹ̀yẹ stop ẹ̀yìn èèyàn mi wọ́n kò ń dùn kó pọ̀ ṣókí lọ bí ó gẹjọ nítorí àwíjàre kí tọ́tán lẹ́nu ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi fi ìtókù sí comment section ẹ̀yìn èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́ jù abọ́ lóhùn adájú lórí yín o Jésù Olúwa wa àmín ẹ ṣé gan-an ni.